Kodoro Yorùbá Tẹlifíṣàn. UK bẹ́ẹ̀ bá bàbá wà lọ́kọ̀ọ́ sọ ẹ pàlẹ́ bá rúdí náà tó lọ àtúbọ̀tán gbogbo ní òní ta. iná ìbílẹ̀ mọ̀mọ́dé mẹ́yọ̀ dídì. kí wọ́n sọ fún ọ̀gá ìkọ̀rọ̀ àtọ́ni fún nídìí ọ̀lọ́ awìdí ọ̀rahman ayyáàmà tẹ́lẹ̀ ọ̀ kọ́dà wọlé asùnmá wọlé húsùnà ọlọ́run yẹn pèmí ní Allah ẹ pèmí ní arahman dédé bùkátà tẹ ẹ fẹ́ gbọ́ ni kẹ́ ẹ wọlú orúkọ ọlọ́run kẹ́ ẹ di ọlọ́run ẹ wá forúkọ ọlọ́run ọba àyẹ̀kẹ́ ọlálẹ̀ ẹ bẹ̀rẹ̀ ọkọ̀ yá ìlú àtùpà yá ìlú gbogbo yín ni wọ́n lù bàjẹ́ lùlù tí bẹ́lẹ̀ yìí lùlù náà lọ́wọ́ wọ́n lù lájọ́ lù lájà. iná ìbílẹ̀ mọ̀mọ́dé mẹ́yọ̀ dídì wàlá yóò bí kàdó ṣe ibi lè tàbí wàlá yóò bí kàdó ṣe ibi lè tàbí. ọlọ́wọ́ òbí ẹgbẹ́ yìí lọ́wọ́ torí ọlọ́run ẹ mú lọ́wọ́ torí ọlọ́run èèyàn ọ̀nà lálákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì lágbára ọ̀rọ̀ wọn náà ni o wọ́n wá sọ pé nǹkan méjì làwọn mójútó ń tà wọn ẹ máa bá táwọn arìndín mójútó Hayyakumullah. RMK QK pẹ̀lú òkú ọlọ́wọ́n pààyè rẹ̀ ni Àmín. gbogbo nǹkan ẹ bá kọjọ ńbẹ ọlọ́wọ́n pààyè èyí jẹ́lẹ́jẹ́lẹ́ nìkan àbàbí tẹ́ ẹ bá tún bá wáyé Àmín. ẹ̀sìn tọ́lọ́wọ́ ọmọ sí ẹ̀sìn tọ́lọ́wọ́ ọmọ ọmọ sí sallallahu alaihi wasallam ẹ̀yin wá gbé wá fún wa ẹ̀ ń pè fún alẹ́sìn bọ́lá ń ṣe pàtí Haruna jẹ́ tọ́pàtì Fíráúnà jẹ́ tọ́pàtì Ṣẹ̀tánì jẹ́ tọ́pàtì Bílálì jẹ́ látara ìgbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu bẹ́ẹ̀ lọ́ba àlejò ọlá pa gbogbo oyin rẹ̀ bẹ́ẹ̀ ní jábọ̀ kankan. Àmín. Àmín. ẹ̀jẹ̀ wọ́n yẹ Yorùbá bẹ́ẹ̀ dàbí ẹ̀ máa dáwọn olórí ibú làwọn ń ṣe ni wọ́n láwọn ń wọ aláìsàn láìṣe mẹ́sìn ẹ̀ ń wọ aláìsàn irọ́ náà sì ni wọ́n ń pa o ẹ̀yin ẹ lọ UCA àbẹ́rẹ́ bàbá aláìsàn wà bẹ́ẹ̀ ẹ lọ UCA sí nìbàdàn ẹ lè lọ lúùtù Lagos State Hospital kẹ́ ẹ lọ bẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ gbọ́dọ̀ lọ àrò lábẹ́kúta ẹ lè lọ àrò àbáwọn aláàrò sí bẹ̀ ẹ lọ Federal Medical Center ní Díàbà lábẹ́kúta ẹ lọ bẹ̀ ẹ lọ àwọn jẹ́nà àtúntò káàkiri àwọn èèyàn ń sáré bẹ́ẹ̀ bá bàbá ẹni wọ aláàrẹ̀ lóòótọ́ aláàrẹ̀ ti wọ aláàrẹ̀ àwọn ọ̀yá àwọn olórí ikú yìí náà sì gbádùn owó àwọn ìyá wọn. ẹni tí ò lè wo bàbá rẹ̀ tí ò lè wo bọ̀dá rẹ̀ kò lè wo àǹtí rẹ̀ ẹni tí ò lè dá rẹ̀ wò àkọ́kọ́ ntọ́lá wọn ń ṣe nu ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bẹ́ẹ̀ yọba ti gbẹ́yìn àwọn kò tó tó sì mọ́ láyé àwọn àwò kan náà wọ́n ń jẹ ìlókò agbádá kejì pàrọ̀ lọ́dún àti mọ̀. àlè máa dákọ̀ wọn. alájà rí yín pẹ́ Hayyakumullah. ìfẹ́ dákọ̀ náà ni. kódà ká dákọ̀. bàbá wa ìjogún ti wá tó wí kíní kan fún mi tí ń gbé òkè. bẹ́ẹ̀ bá wá yín dà gbogbo yín là ń kọ́ akọ̀ yín tó rà àmọ̀ yín o. àmọ̀ yín o. sọ̀rọ̀ pé ó wà nù yín àwọn tá a jọ lọ lé kéwú àmọ̀ yín o. àmọ̀ àwọn tó jẹ́ senior wà lé kéwú nù yín o. àmọ̀ àwọn tó jẹ́ junior wà lé kéwú nù yín o. àkàkọ̀ yín kò bá yá di ẹ̀ka yín bàbá yé yín ọ̀dà ìrọ̀lẹ́ pápá mi èèyàn. bẹ́ẹ̀ yàrá ti gbá ìjọ ti yí ọmọ olówó ni a sì rí kan nù arọ́ ọmọ rẹ̀ tí ń bẹ̀sẹ̀ rìn. kódà àárín ìdí òróró gun ọ̀kadà nù yín lẹ́yìn olùsí olórí burúkú yìí. Hayyakumullah. àwọn ọmọ lásán ìkejì olè ọlọ́wọ́ sì tú àṣírí gbogbo yín bàtà. wà má má tẹkun. wà má tẹkun ìdámúrì mi ní kọ́ni kọ́tí. ìtọ́lọ̀ wùí ṣe lọ́wọ́ ní ìṣe nù. wà má tẹkun ìdámúrì mi ní kọ́ni kọ́tí. وإن قال تخفى على الناس تغلمي وما ما تكون عند امرئ من خليقة وما ما تكون عند امرئ من خليقة RMQK yìí ẹ máa gbọ́. wọ́n ní kọ́lá. òun fara pamọ́. ó lé kẹ́lẹ́ kankan máa mọ̀ kí ni ìṣe ìṣe RMQ àwa sì rò pé mùsùlùmí bíi ti alẹ́. wọ́n máa tẹ̀kọ́ ìdàmúrí mi ní kọ́lí bọ́tí. ọlọ́run wá ń tún wọn láṣìírí. ọlọ́run ń tún wọn láṣìírí. gbogbo ẹ̀yin tó kù náà á ti máa wá kánú tọ́lọ̀ ti tún láṣìírí. àmọ́ pòfẹ́sọ̀ náà wọn. ń èèyàn bá kéwú tó di tó ló ti di pòfẹ́sọ̀ nígbà ọba jẹ́ lọ́ọ̀yà tó jẹ́ sẹ́wù tó jẹ́ fàgbà tó jẹ́ gbogbo ẹ̀ tó jẹ́ lórí ilé kéwú tó jẹ́ mùdírù ilé kéwú tó jẹ́ gbogbo àwọn kan wọ̀nyí tó wá ń ṣe RMQK lábẹ́lẹ̀ torí báwọn tí wọ́n ń ṣe náà sọ báwọn kan bẹ́ẹ̀ nù wọn appearance and disappearance. wọ́n bá máa tẹ̀kọ́ ìdámúrì nínú kọ́lí ìkọ̀tí wọ́n yìí ní kọ́lá tẹ́kọ̀ọ́ lọ́nà sì tó lẹ́nu wọ́n yìí ní kọ́lá tẹ́kọ̀ọ́ alẹ́nà sì tó lẹ́nu. àwọn ẹlẹ́nu tẹ́lẹ̀ ta ẹ̀ tíráàbù bọ̀ ẹ lọ́ múra ẹ dé ẹ tí ìjókòó tó kẹtọ́ la Àbújá ẹ tó múra á jìbá ilé ìsìn. wọ́n náà bá tẹ̀kọ́ ìdàmúrì nínú kọ́lí ìkọ̀tí. àwọn àtàdé yóò sí ilé ẹ̀jẹ̀ lẹ́yìn àwọn ẹgbẹ́ lọ́bí lọ wípé àrẹ kálá tí bàbá dé àwọn ẹgbẹ́ kí. wọ́n yìí ní kọ́lá àwọn aṣèrè tútù. tẹ́kọ̀ọ́ alẹ́nà sì tó lẹ́nu wọ́n yìí ní kọ́lá.
tàkàfà alánàásì tó lámì. àbá gbogbo ẹ̀yin tó kù náà táṣìírí yé ò tí ì tú àṣírí gbogbo yóò padà tú. ẹ wọ kan ilé kéwù kan tí mo gbọ́ ká ní mo ti fi ọ̀rọ̀ ọ̀rìn lẹ́nu ìbádá kọ́lé kéwù torí pé dáadáa nílé kéwù yẹn sí. ṣé bó ń jẹ ní oúnjẹ náà láwa jẹ níyì ẹ̀ka má jẹ́ ọ́ darí wọlé ẹ̀ka má ti gbọ́ pé mọ́mọ́ náà ti lọ bùtá nù lé ńlọ́fà. wà má má tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tì. torí bẹ́ẹ̀ náà bá jẹrán sún náà yọ gbàládá. wà yín ní kọ̀ọ̀lá tàkàfà alánàásì tó lámì. àmọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀yà kúmọ̀lá. ilé kéwù kan ká ní mo ti fi ọ̀rọ̀ yẹn rìn lẹ́dẹ̀ ìbádá kọ́lé kéwù yẹn. ṣùgbọ́n ilé kéwù yẹn ṣe dáadáa púpọ̀ wọ́n ní méjì nínú àwọn àfáà lè kéwù mùdírù lè kéwù discover pé mẹ́mbà RMQK ní àwọn àfáà méjèèjì mùdírù bá sáàkì wọn. wọ́n ní mùdírù ṣe kí ni o ọ sáàkì wọn ọlọ́run jẹ́ ọdún fún mùdírù lè kéwù yẹn. ìjọ tí n bá fi ọ̀rọ̀ yẹn rinlẹ̀ lódodo èyí ń ta akọ mùdírù yẹn láti dàkọ lè kéwù torí pé ìta àgbọ̀ yẹn dà. wọ́n máa ná tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tì. gbogbo ẹni mùdírù lè kéwù bá tá gbogbo àfáà tẹ́ ẹ bá ti mọ̀ pé ń bẹ nínú ìwùjọ RMQK ẹ sáàkì wọn. wà yìí kọ̀ọ̀lá tàkàfà alánàásì tó lámì. gbogbo àfáà tó bá wà lè kéwù kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ yẹn lẹ́yìn mùdírù lè kéwù ọ̀bá sáàkì wọn wọ́n bá yé àwọn ọmọ kéwù jẹ́ wọ́n sọ pé káwọn ọmọ ilé kéwù yẹn bá mọ̀ lọ́ọ̀ fáńtà lórí ká máa sìn. torí bẹ́ẹ̀ bọ́bá yẹn mùdírù lè ké iṣẹ́ mẹ́lẹ́wọ́ ni o ẹ sáàkì àwọn àbá RMQK o gbogbo ẹ̀yin jàmọ́ tẹ́ ẹ bá gbẹ̀yàn ní wàásì bẹ́ẹ̀ pé àwọn àbó oníwàásì ẹ bá wa ṣe wàásì ẹ bá wa ṣe wàásì ẹ bá wa ṣe wàásì bẹ́ẹ̀ bá ti gbọ́ bàbá kan ọmọ ọ̀dọ́ RMQK ni ọmọ pè wọ́n wàásì mọ́ wọ́n gbàyè yìí jẹ́. wà máa tẹ̀kọ́ ìdàmúrí nínú kọ̀lí kọ́tì. torí pé bẹ́ẹ̀ bá pè wọ́n wàásì wọn ò ní jẹ́ kẹ́ ẹ sí Allah wọ́n sọ pé kẹ́ ẹ máa sin lókọ̀ ya ìlú mọ́rúkọ̀tà ya ìlú kọ́ìkọ̀ ya ìlú àtẹ̀kọ̀tà ya ìlú gbogbo tí wọ́n sọ pé kẹ́ ẹ máa sin yẹn wọ́n pè ní kó lọ́dọ̀ Allah ṣé ara wọn dà sí fún yàn jẹun ló ní wọn wèrè sọ náà èlò ní ìsìn wọn kó rí ibú má padà lẹ́gí mọ́. wọ́n yìí kọ́ọ̀lá tàkàfà alánàásì tó lámì. ẹ̀yin jọ̀mọ́ kódà bẹ́ẹ̀ bá lọ́dọ̀ àfáà kan tí bá ti ń kéwú bọ̀ fẹ́ẹ̀ mọ̀túmọ̀ ẹni káàbọ̀ òtú bẹ́ẹ̀ bá lọ́dọ̀ àfáà pé ẹ ṣàdúrà fún wa tó wá ní tó bá ti sọ̀rọ̀ bó bá kọ́ yín kí ní ká ẹgbẹ́ yín jọmọ́ ẹgbẹ́ o tó bá ti sọ̀rọ̀ tó wá ní àjíbú ẹ má sàmì má o àwọn ará abídé nu o ẹ wá ń ṣàdúrà lọ lẹ́ẹ̀kan ó kàn ní àjíbú ẹ má sàmì má ẹ lé àfáà bóde ibi tó ti fẹ́ bàjẹ́ eyín jáde yẹn ó fẹ́ kó sínú ságo ni ó fẹ́ dàní sí ibìkan táyà fi ní gbọ́mọ́ táyà fi ní làákàyè mọ́tẹ́ ní ọmọ ṣiṣẹ́ tó wọ́n mọ̀ jẹun lẹ́ẹ̀kan náà ni ó sọ pé àjíbú yàrá ó kọ̀ yá ìlú jákèsípa ya ìlú jákèsípa ya ìlú jáde gbogbo àwọn ọlọ́dà ọ̀dọ́ tí wọ́n wíwú sẹ́yìn gbogbo tó wù yẹn orúkọ ọlọ́kọ o nítorí ẹbí báyé yín jẹ́tẹ̀jẹ̀ bá ti ń tajà ṣọ́ọ̀bù ní ọ̀dọ́ ẹ̀ lẹ́ẹ̀mọ́ kówó lọ òun ọmọ ọdún ẹ̀yọ́ ọmọ jẹ yín. ẹ̀yin máa ń ní ẹ̀gbọ́ gbogbo yín ẹ sọ pé àjíbú ẹ wí tó bíbí ìfẹ́kẹ́ ẹ gbàgbé mi o ẹ tó wí ọlọ́jọ́ dà fún yín bẹ́ẹ̀ bá ti gbọ́ bá àbá àkọ́jà bá àfọwọ́sẹ́lẹ̀ kan náà pé àjíbú ẹ lé wèrè ni. وما تكون عند امرئ من خليقة. gbàgbé kámẹ́rà sọ́dọ̀ àwọn bàbá mi kọ́ bá wí àjíbú. وإن قال ẹ̀yin máa ń sọ pé àjíbú. ọlọ́jọ́ dà fún yín gbogbo bí tó lọ́ọ̀kan iná wọ́n yẹn bá mi sáà jọkọ̀ tó ṣe ra wọ́n ẹ sọ pé àjíbú. ọlọ́jọ́ dà fún yín gbogbo bí ẹ bá ti lọ bí wá sí kan. àwọn ilé àwọn rẹ̀ àwọn eléyìí gbọ́n tiẹ̀ lọ́ọ̀dọ̀ àwọn eléyìí àti bẹ́lẹ́ bẹ́ẹ̀ di ẹ sọ pé àjíbú ọlọ́jọ́ dà fún yín bẹ́ẹ̀ bá wà ní wáàsí abẹ́ wà níbi ẹgbẹ́ àsàdáàtù abẹ́ bàbá àfọwọ́sàdúrà ẹ kàn gbọ́ tó sọ pé àjíbú ẹlẹ́ẹ̀pẹ̀rẹ̀ àwọn olórí burúkú náà wà fún àdéhùn máa ń ṣàjíbú ó lò sí inú wa nu àwọn ẹran tá a kọ́ máa èrò àwọn alájíbú. arúgbó náà ní nsọ̀kalẹ̀ ní ti ń sáyé tó bá bàbá mi kiri ti lé bẹ́ẹ̀ kò sí lé gbèrè làwọn arábí yìí náà wọn gbádùn wọn bá ayé jẹ́ kọ́kọ́ bá nìkan àwọn èèyàn jẹ́ lókun èyí náà bá wọn bá jẹ́ sọ ìdájọ́ tó ń ṣe nu sẹ́yà ó lè kílẹ̀ ṣáà àpapọ̀. àgbọ̀yé bàbá. kẹ́rì gbogbo ẹni ẹgbọ́ dáadáa ẹgbọ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ RMQK mushrik ni ṣẹ́gbọ́ dáadáa mushrik ọ̀sẹ̀ bọ̀ pọ́nbélé ni ẹ o bẹ́ẹ̀ bá ń pè àwọn tí wọ́n ń bọ Yemọja ifásàn gbóògùn ní nǹkan kan bẹ́ẹ̀ ń pè wọ́n mushrik àwọn RMQK yìí náà mushrik kù làwọn náà. bẹ́ẹ̀ni ìkan sanjẹ ló pe spirit là ń kírun fún. ẹ o torí pé spirit ni wọ́n ń kírun fún àjọ̀nú ni wọ́n ń sìn tí wọ́n bá sì bẹ́ẹ̀ ṣàdúrà rọ́kọ̀ ya yìí ni wọ́n máa pè wọ́n kì í pé Allah mushrik ni wọ́n tẹ́ ẹ ti kọ́kọ́ gbọ́ báwo tẹ́ ẹ ti kọ́kọ́ dúró ẹlẹ́ẹ̀kejì ẹ̀jẹ̀ béèrè lọ́wọ́ yín kásọ̀ bá abẹ́ kírun ní ìsìn ẹ̀yin mọ́ mi bá gbé kíní sọ́dọ̀ wọn kí n bí wọn
kásọ̀ bẹ́ẹ̀ lọ mọ́sálásí jímọ̀ ibẹ̀ wọ́n lọ mọ́sálásí jímọ̀ babaláwo yẹn wọ́n bọ́ wájú kó ṣe Allahu Akbar tẹ́ẹ̀kì rẹ̀ yẹn ọ̀rọ̀ yà wọ́n mọ́. kásọ̀ bẹ́ẹ̀ bá babaláwo ní mọ́sálásí jímọ̀ ó wá ṣe Allahu Akbar tẹ́ẹ̀kì rẹ̀ yẹn orí ni pé tẹ́ẹ̀rọ̀ wọn RMDUK àwọn ni babaláwo ti ń bẹ láàrin àwọn àfa. àwọn ló ń sàn tó nù wa àwọn lọ́lọ́ bàtàlà nù wa àwọn lọ́lọ́ ya nù wa àwọn lọ́lọ́ yàrá nù wa gbọ́dọ̀ kírun lẹ́yìn wọn bẹ́ẹ̀ bá kírun lẹ́yìn wọn ẹ̀ níhun. ó di méjì. ṣé di méjì mo ti sọ dájọ́ méjì ìdájọ́ ẹlẹ́dẹ̀ẹ́ta ẹ máa gbọ́ àwọn RMDUK bí wọ́n bá jáde láyé mùsùlùmí tó bá kírun sí wọn lára òní ìyọnu ọlọ́. Báyìí kí babaláwo ọ̀tá ní ikú ní ìsìn kákìrún sí la. Bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ kírun sí ká. máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo ohun ọ̀tún ń dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.